onílé mo kágò kí n tó wọlé o, ẹ kú lé ń bí o, àsìkò dédé àsìkò yìí. Gbogbo ẹ̀yin tí ẹ máa ń wo ètò wa náà ni à ń dúpẹ́ lọ́wọ́ yín. Ọlọ́run Olódùmarè kò ní fi yín lẹ̀, bẹ́ẹ̀ ṣe wà lẹ́yìn wa Ọlọ́run ní padà lẹ́yìn gbogbo yín pátá porogodo. Láì gbára wa ní àkókò, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ wípé iléeṣẹ́ Jugba Master ìta wà fún ni àwọn àtúnṣe àti ọ̀rọ̀ lórí àwọn nǹkan tó ń lọ, ìròyìn lórí tó ń lọ káàkiri àgbáyé pàápàá jùlọ nílẹ̀ Yorùbá. Ṣéun Agboola lórúkọ mi. Lásìkò tá a wà yìí, gbogbo wa la mọ̀ Alhaji Oríyọmí Hamzat, ọ̀pọ̀lọpọ̀ wa náà la sì mọ̀ arákùnrin wa Tani Ọlọ́run. Alhaji Oríyọmí Hamzat nílùú Ìbàdàn Àgídìgbò ṣe ètò kan, Tani Ọlọ́run bọ́ síta láti sọ nípa ètò yẹn pé Alhaji Oríyọmí wọ́n ṣe àwọn nǹkan kan ń bẹ̀, àwọn fẹ́ kọ̀rẹ́ẹ̀tì wọn. Ààyè wà láti kọ̀rẹ́ẹ̀tì ara wa, bẹ́ẹ̀ ni èyí tó bá ṣe é ṣe lẹ́yìn ìkùlé kọ́mọ̀dórí afẹ́fẹ́ tá a bá láǹfààní àti lè bára wa sọ, èyí tó bá dẹ̀ jẹ́ pé gbangba náà ni ọ̀hún kọ̀rẹ́ẹ̀tì lọ náà nù. Àmọ́ kinní kan wà tí mo mọ̀ nípa ìgbóhùnsáfẹ́fẹ́, ẹnìkan kì í mọ̀ tán. Ó ṣeé ṣe kó jẹ́ wípé ọ̀rọ̀ títa lọ́lọ́run sọ yìí ló dáa jù lójú yín. Ó ṣeé ṣe kó jẹ́ pé ló dáa jù lójú mi. Ká sì mú olùgbòǹgbò ká fi lu ètò Alhaji Oríyọmí Hamzat, bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n kinní kan tí mo fẹ́ ká mọ̀ ni wípé ẹ má jẹ́ ká máa fi nǹkan tí wọ́n ń pè ní táwọn èèyàn máa rò wípé àbòsí àti lára, ẹ má jẹ́ ká máa fi sínú ọ̀rọ̀ wa, pàápàá jùlọ tá a bá fẹ́ ṣe àtúnṣe. Ẹ jẹ́ ká máa rò dáadáa ká tó bọ́ síta ṣe àtúnṣe. Àwọn nǹkan kan wà tó jẹ́ pé òótọ́ lèèyàn ń sọ, ṣùgbọ́n ọ̀nà àgbékalẹ̀ àti bí èèyàn ṣe sọ yóò túmọ̀ sí nǹkan míì lọ́kàn àwọn èèyàn míì. Nǹkan tí èèyàn bá fẹ́ ṣe, tí èèyàn bá fẹ́ kọ́lé, tí ìpìlẹ̀ ilé yẹn tí ò bá dáa, ilé yẹn lè dà wó. Wọ́n á ní ilé tó dẹ̀ kọ́ fáìn o, ṣùgbọ́n ilé yẹn wó nígbà tí ìpìlẹ̀ rẹ̀ ò dáa. Ta ló jẹ̀bi? Ọ̀rọ̀ tó wà ńlẹ̀ nínú ètò tí wọ́n ní Alhaji Oríyọmí Hamzat ṣe, tí Tani Ọlọ́run náà dẹ̀ lò díẹ̀ nínú àwọn kílípù yẹn. Ìyá 87 àbí nǹkan bóyá bàbá ní 87, àgbàlagbà làwọn méjèèjì. Ìyá ní òun fẹ́ kí ọkọ òun ó kúrò nínú ilé fóun nígbà tó ti dàgbà tán pátápátá. Ǹjẹ́ kí ló dé? Wọ́n ló sọ pé ńgbà táwọn wà léwe ọkọ òun kì í gbélé, ó ti rin àwọn ìrìn àjò kan, òun ojú òun lòun sì fi kọ́lé, òun kóbìnrin gbà yẹn. Nígbà wá dọjú alẹ́, ìyá ní kó jáde, àwọn ò lè jọ gbélé mọ́. Lẹ́yìn tí bàbá ẹ̀ ò lè rò kàn ẹ̀, kì í ṣe pé gbogbo òrìn ìranù tí wọ́n ní bàbá ẹ̀ rìn lọ fẹ́yàwó. Tó bá wá fẹ́yàwó gẹ́gẹ́ bí èrò ọkàn tèmi, ṣé kú ni ọ̀bá wa tọ́ sí? Kò fẹ́yàwó, wọ́n ní ó kù ńlé, bàbá sì ń sùn ta. Máa analyze ẹ̀ díẹ̀, ẹ jẹ́ ká jọ gbọ́ nǹkan tí Tani Ọlọ́run tó sọ nípa ọ̀rọ̀ Oríyọmí Hamzat. Ẹ jẹ́ á fi àwọn èrò ọkàn wa sí comment section. A wà ń bí láti ṣe àtúnṣe ní bí Tani Ọlọ́run ṣe àtúnṣe fún Oríyọmí. Èmi náà wà ń bí láti ṣe àtúnṣe lórí àwọn méjèèjì. Tó bá ń lọ bẹ́ẹ̀, tẹ́ bá rí pé èmi náà ṣe àṣìṣe, ẹ pè mí sí àkíyèsí, ṣùgbọ́n ẹ jẹ́ àjọgbọ́. Adúpọ̀lọpọ̀ yẹn ló fẹ́ sáré ọ̀fà fẹ̀rẹ̀ ẹ̀fọ́ ọ̀tá irú jẹ́ mímú ní kojú ìlú ìrìn láti lọ Olódùmarè láti fọ ọ̀fà. Fídíò yìí ló fún Oríyọmí, gbogbo ẹ̀yin olólùfẹ́ rẹ̀ nígbà tí ẹgbẹ́ ayé ẹ dákun ọba ní pàjù fídíò sí Oríyọmí Oríyọmí Hamzat. Èmi ìpínlẹ̀ tí mo pè lálàjì rẹ̀ torí àlàjì ló mọ́tò àwọn olóòtú máa mọ̀ fún mi náà. Wọ́n gbé tòkàn wá sí àmọ̀ràn ní ọ̀gbìn yìí, àmọ̀ràn ní Oríyọmí Hamzat. Wọ́n gbé tòkàn wá sí ọ̀dọ̀ rẹ̀, ìyá kan àti ọkọ rẹ̀. Ìyá yìí jẹ́ ìyá 74, bẹ́ẹ̀ pé ìyá 72, ọkọ ẹ̀ 84 years. Wọ́n bẹ̀rẹ̀ ìgbésí ayé wọn léwe
tẹ̀ bẹ̀rẹ̀ ìpèsè àwọn oníwèé wọ́n sì gbéyàwó wa lára ẹni tó tọmọ náà ṣùgbọ́n nígbà tó dọjú alẹ́ ìyá ìwá ní kí bàbá yẹn kó mọ̀ gbé pẹ̀lú òun. ìyá yẹn sọ pé òun dání kọ́ bàbá tó bá àwọn ìjọpọ̀ ni. wọ́n wá gbọ́dọ̀ ìwà tó dọ̀rọ̀ yẹn nígbà tó yẹ mẹ́rin ìjà kan sọ fún ìyá yẹn tó wá sọ fún ó sàbẹ̀ ìyá yẹn pé kíyàwó tó rọ̀ tó dákun tó fún bàbá ní yàrá kan. ìyá lóhùn ò gbà òun ò gbọ́ ìyá tá à ń ṣàgídí bàbá rojọ́ ìyá rojọ́ ṣùgbọ́n ibi tó fẹ́ gba orí ọdún náà jáde náà ni orí ọdún náà tó wá sọ̀rọ̀ tí ìyá yẹn lórí ọ̀rọ̀ yẹn pọ̀ gan kò bá yẹn lórí àgbàgbà ó sọ̀rọ̀ tí ẹgbẹ́ ọmọ ìpínlẹ̀ arábìnrin tó náà wá jáde arábìnrin ṣe fídíò ó sọ̀rọ̀ tí orí ọdún pé ọ̀rọ̀ tó sọ sí ìyá òun ti pọ̀ jù orí ọdún tó padà sórí o láti tún jáde fún arábìnrin yẹn lẹ́sìn nípa àwọn olùyẹn tó ti pọ̀ jù ẹni arábìnrin àti orí ọdún pé content creator nìyí orí ọdún lẹ́yìn ọ̀rọ̀ ètò content creator ẹni play fídíò tí orí ọdún sọ̀rọ̀ sí yàrá ṣùgbọ́n wọ́n fẹ́ kíkà wọ̀nyí mọ ìdí orí ọdún sọ̀rọ̀ sí yàrá ìdí rẹ̀ ni pé ìyá àti bàbá wọ́n bẹ̀rẹ̀ ayé wọn láti wí òṣùpá tẹ̀lé tó lè rìn mí bàbá òsì yẹn dáadáa ìyá òsì yàrá dáadáa òṣùpá tó tọ́jú alẹ́ ìyá 72 ó lé bàbá 84 fóònù lé olóhùn lé gbà káwọn gbélé torí tó ti ṣe fóònù láìpẹ́ àwọn ti wà léwe tí tẹ̀wọ́n ti yọ̀ pé iná travel lọ èyí sun lé èyí ti gbá èyí ṣàwọ̀ torí ẹ̀nìyà ti wá rárá ní ọjọ́ alẹ́. ọ̀pọ̀lọpọ̀ ti wo fídíò yẹn ṣùgbọ́n bá pọ̀ tí orí ọdún sọ sí ìyá náà tí nǹkan fẹ́ sọ̀rọ̀ lé gbàngbàn ẹ̀ wá pọ̀. ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ yẹn fẹ́ àtàwọn náà ó pẹ̀lú orí ọdún ni òdìdí orí ọdún ni nígbà gbàlá gbígbẹ́ gbórí ńlá náà báyìí nípa ìwà kòsíwà òkú dìrà tó orí ọdún ti ń yarí pé ìlú ọ̀hún ní sígbẹ́rẹ́ gẹ́tọ̀ ẹ̀ńdọ́ gẹ́tọ̀ o sì wá o sì ń gbé fídíò àwọn èèyàn lúwa mídíà òun tẹ́yìn bá ti dédé òun náà kámẹ́rà sí o sì gbọ́dọ̀ gẹ́tọ̀ kọ́ńtẹ́ pé wájú ìyá bí mi sì máa yorùbá pọ́nú gẹ́tọ̀. ẹ̀jẹ̀ sọ fún mi kan fún yín bàbá yìí ti ṣe àṣìṣe wọ́n ti ṣàṣìṣe náà àṣìṣe tó ẹ̀dẹ̀ ṣe ni pé wọ́n fẹ́ ẹ̀yin nìkan ẹ̀dẹ̀ bá alẹ́ wọn jẹ́ ẹ̀jẹ̀ sọ̀rọ̀ ẹ̀ mọ̀ bẹ́ẹ̀ sọ̀rọ̀ tó ń látàárọ̀ ẹ̀jẹ̀ sọ tèmi o àṣìṣe tí bàbá yìí ṣe ni pé wọ́n fẹ́ ẹ̀yin nìkan bẹ́ẹ̀ dẹ̀ ṣe wà dáadáa yìí màmá ẹ ti da ọ̀pọ̀lọpọ̀ ilé rú yàtọ̀ sílé yín nìkan bẹ́ẹ̀ ni bóyá mọ̀ ẹ ti kó bá ọ̀pọ̀lọpọ̀ obìnrin fẹ́ kó òun àtọkọ rẹ̀ nìkan ni wọ́n jọ wà tí wọ́n ń gbádùn ayé wọn ẹ jọ màmá mo sọ ẹ máa gbọ́ ni o ẹ máa gbọ́ ni pé mi náà ti ń gbọ́ nílẹ̀ fún ẹ̀yin náà dákẹ́ ẹ máa gbọ́ mi ọ̀pọ̀lọpọ̀ obìnrin fẹ́ pé òun àtọkọ rẹ̀ ni wọ́n jọ wà tí wọ́n jọ ń lo ayé wọn bọ̀ ní me and my husband tí wọ́n rò pé alẹ́ àwọn ọ̀dà tọ́pọ̀ ọkùnrin yẹn balẹ̀ wípé òun ọ̀gbádùn lọ́jọ́ alẹ́ òun ò fẹ́ wàhálà now ọkùnrin yẹn ti pòrúurú báyìí ọkùnrin yẹn wàhálà ti báyìí ní ẹ̀ ó ti ní problem personally kódà kò sọ fún ìyàwó ẹ̀ ṣùgbọ́n ó ti ń rò ó bóun ó ṣe fẹ́ ìyàwó mi nítorí pé ó ti rí pé ẹni sùúrù nítorí pé ó ti rí pé alẹ́ òun ò ṣúọ̀ balẹ̀ bàbá yìí ò ṣe ṣúọ̀ àkọ́kọ́ nìyẹn màmá àkọ́kọ́ nìyẹn màmá àkọ́kọ́ nìyẹn o ẹlẹ́ẹ̀kejì you have bitter heart ẹ̀mí yín ọ̀dà ẹ burú gan o bóyá ìmọ̀tẹ́ kùnjọ́ pẹ̀sà ẹ wùwà dáadáa o mo sì wọ́n ọmọlúwàbí lára yín kì í sì rí kẹ wá dàgbà tó báyìí kẹ tún mọ́ níbẹ̀ wọ́n lọ́n bí ṣe wùlé ọmọ wọ́n ń bí pèsè ẹ lè yá bàbá yìí ní yàrá kan sùn yìí ní kẹ́ ẹ bú o kó mọ́ sùn ta mọ́ ẹ tẹ́ pé òun nìkan lẹ́bí mọ́ fúláyé yín ẹ̀ bí mo fọkùnrin ní ìsìlẹ̀ ẹ̀ lè yá sùn owó òkú yín wàhálà yín tẹ́ ẹ fi ìgbà gbogbojú èrò ọ̀wájà. ẹ̀yin tẹ́ ń wò wá onílàákàyè ni ọlọ́pọlọ pípé ni ẹ mọ̀jà á fi àbòsí sí ẹ jẹ́ ká sọ ní ti ọlọ́run àti bẹ̀rù ọlọ́run ẹ mọ̀jà á wà lẹ́yìn Oríyọmí ká sì má wà lẹ́yìn ta lọ́lọ́ ṣùgbọ́n ẹ jẹ́ á wà lẹ́yìn òdodo ẹjọ́ sà ẹjọ́ mà ẹ̀yin ìyá alálùbáríkà ta lọ́lọ́ ní kì í ṣe pé òun kórìíra Oríyọmí Hamzat èmi àti Oríyọmí Hamzat a kì í ṣe ọlọ́rọ̀ o
mi rò pé mo fojú mi kàn rí bó ṣe jẹ́ ọmọ Ìbàdàn yẹn o. Tí n bá fojú mi kàn rí, ẹ má jẹ́ n sọ̀rọ̀ tó lè dàbí ọ̀rọ̀ tó máa gbé èèyàn kéré. Tó bá jẹ́ ẹni tí mo rò tí wọ́n sọ pé òun ni bàbá Oríyọmí Hamzat, Alhaji Kunle Hamzat, bàbá mi ní Yemẹtu Aláàdọ́rin. Nígbà tèmi kéré tí mo wà ní secondary school, mo tẹ̀lé bàbá òun dáadáa. Sọ̀rọ̀sọ̀rọ̀ làwọn náà, wọ́n sì máa ń kàròyìn lẹ́yìn tí wọ́n sanra wọn kọlà. Alhaji Kunle Hamzat. Bí mo dẹ̀ ṣe mọ̀ wọ́n, family house wa kan wà lẹ́gbẹ̀ẹ́ wọn. Mi ò wá torí ẹ̀ pé Alhaji Oríyọmí Hamzat rí pé mo mọ̀ ọ́. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lénìí yìí, ẹ̀rù a máa bà mí ń gbà mí fún ọmọ Yorùbá. Yorùbá àwa lọ̀tá ara wa. Tí èèyàn bá rí òdodo ọ̀rọ̀, ẹ jẹ́ ká sọ pé a rí òdodo. Tá a bá rí irọ́, ẹ jẹ́ á sọ pé irọ́ ni. Kò sí ní téèyàn ń gbélé ayé ṣe ju pé yóò padà kú lọ. Tá a bá sòótọ́ àkúbà àsìsọ a máa lọ. Nínú bí arákùnrin ta lọ́lọ́ yìí, mo fẹ́ràn ẹ̀ gan o. Kódà mo subscribe sórí channel ẹ̀. Mo wà lára àwọn tí kò lè má wo ètò ẹ̀ tí wọ́n bá ti gbé wá, mo máa wò ṣáà ni. Ó máa ń ṣe dáadáa o. Ká gbà pé Oríyọmí Hamzat ṣe àṣìṣe lójú arákùnrin ta lọ́lọ́ yìí. Ta lọ́lọ́ òun. Ó ṣò nínú àwọn ètò tẹ́ ẹ ti máa ń ṣe tẹ́lẹ̀, ẹ máa ń ta òun bá wa Alhaji Oríyọmí Hamzat. Ẹni ó ṣò pé nǹkan kan ti ṣẹlẹ̀ rí, bóyá láyé ìgbọ̀rọ̀ àwọn ẹlẹ́sìn dé àti àwọn oníbílẹ̀ nǹkan gbà yẹn. Inú mi máa ń dùn sí yín o, nítorí pé ẹ jẹ́ ẹni tó ń gbé àṣàgà, ẹ dẹ̀ mọ̀ tẹ́ ń ṣe. Ṣùgbọ́n eléyìí, tẹ́ ẹ bá fẹ́ràn èèyàn, tẹ́ ẹ bá fẹ́ jáde fún un, ẹ má wulẹ̀ sọ, ẹ jẹ́ káwọn èèyàn mọ̀ pé ẹ fẹ́ràn ẹ̀. Ẹni wọ́n sọ pé ẹ kórìíra ẹ̀. Àwọn wo ló sọ bẹ́ẹ̀? Kí ló ṣẹlẹ̀ tí wọ́n fi sọ pé ẹ kórìíra Alhaji Oríyọmí Hamzat? Kí lẹ ti ṣe nípa ẹ̀? Ọ̀nà wo lẹ ti gbà bá sọ̀rọ̀ táwọn èèyàn fi ń sọ fún láìsí ẹ̀ṣẹ̀ kì í ṣe lásán? A jẹ́ pé àwọn nǹkan kan ti ń ṣẹlẹ̀ táwọn èèyàn notice tí wọ́n fi sọ fún wípé ẹ kórìíra Oríyọmí Hamzat. Ẹ̀yin lẹ mọ̀ tó jọ wà láàrin ara yín. Ṣùgbọ́n ṣó ọ̀nà tẹ́ ẹ gbà sọ pé tó bá yá wá ní mo kórìíra ẹ̀, èmi ò kórìíra ẹ̀, mo wá correct èèyàn ni o. Èèyàn máa ń ṣe àtúnṣe nípa ìfẹ́, ìfarabalẹ̀, ṣe àgbékalẹ̀ ọ̀rọ̀. Ó ṣò báyìí ẹ̀ẹ̀kan wà aggressive ni, kì í ṣe pé ẹ mú kókókó. Aggressive with style, aggression with style. Ó ṣò pé ẹ wá láti fàájà fún lójú yín, ẹ fẹ́ tú síta. Ṣẹ́bù bẹ́ẹ̀ ṣe ń ṣe yẹn, arábìnrin yẹn wá, ó sọ pé arábìnrin yẹn tó wá padà wá fún obìnrin yẹn, arábìnrin yẹn ṣe bí content creator ní Yorùbá. Ṣé ẹni tí wọ́n ń pè language, èdè, kì í ṣe gbogbo ẹ̀ la ní láti sọ lẹ́nu. Èdè nìkan là ń sọ lẹ́nu, but communication, bá a ṣe ọ̀nà ìgbàbára ẹni sọ̀rọ̀ tí Yorùbá ní ó pọ̀ gan. Lára ẹ̀ ní ojú, imú, ẹnu, gbogbo ara, ọwọ́. Bẹ́ẹ̀ bá fẹ́ bá èèyàn sọ̀rọ̀ àlàáfíà, ọ̀rẹ́ wa, báwo ni iṣẹ́ ìdẹ̀wà pẹ́, ẹ kújọ́ mẹ́ta o. Ṣùgbọ́n tẹ́ bá fẹ́ bá èèyàn sọ̀rọ̀ tí ò ń ṣe tàlàáfíà, wó òun náà nìyẹn. Tẹ́ bá dẹ̀ fẹ́ bọ́mọ sọ̀rọ̀, ẹ lè fojú na ọmọ. Alhaji Oríyọmí Hamzat ò ń ṣe ọmọdé mọ́. Ẹ gbádùn mi. Ó ṣò wípé ẹ wá ṣe àbòsí ẹ̀ ni. Ẹni nínú tó wá ṣẹlẹ̀, fídíò tẹ́ play, kí ló Alhaji Oríyọmí Hamzat sọ tí kì í ṣòótọ́ ọ̀rọ̀? Ìtẹ́yìn ṣe, ìtẹ́ Alhaji Hamzat ṣe ọ̀nà tí wọ́n gbà bá wọn sọ̀rọ̀ pé ó ti le jù. Ẹ̀yin náà lè ṣe jù bẹ́ẹ̀ lọ. Níbi mò ń wò ètò yín. Number 1, èèyàn ní gbogbo wa, kò dẹ̀ sẹ́ni tó dáa tán. Kò sẹ́ni tí ò lè ṣe àṣìṣe. Ni mo fi máa ń sọ pé ibi tí n bá ti ṣàṣìṣe, ẹ dákun ẹ pè mí padà.
kí má bàa ṣe mọ́ torí àṣìṣe sì ń dùn lọ́kàn ẹ̀kejì ẹ̀kẹta tó bá ti ń dẹ lẹ́ẹ̀kẹrin àwọn èèyàn máa useless èèyàn ni. ẹ já ká ní sùúrù àwa ọmọ Yorùbá, ẹ má jà sọ orí social media wa, ẹ má jà sọ di gbàgbós ó lọ́rọ̀ tútù tó lè jáde lẹ́nu wa tá a dẹ̀ máa fẹ́ tó máa ṣiṣẹ́ tá a fẹ́ kó ṣe. a lè bó dídí ìjọba sọ̀rọ̀, wọ́n ń pe àwọn kinní kan ní polite insult. ẹ máa insult èèyàn kò dẹ̀ nílè sọ pé insult ń bó tiẹ̀ mọ̀, àwọn èèyàn á ní ń bá yín sọ̀rọ̀ ni. bẹ́ẹ̀ ṣe ń fẹnu sọ̀lẹ̀ fi gbogbo ara sọ pẹ̀lú náà nìyẹn ṣó wá tán. bóbìnrin yẹn bá jáde tó ní content creator ni Alhaji Oríyọmí Hamzat kò kàn yín, content creator ni everybody. ibi tó ń kálukú ó dẹ̀ gbà Ọlọ́run mọ̀ ọ́n. Oríyọmí Hamzat lẹ́nu iṣẹ́ yìí kò ń ṣọmọdé mọ́, ìtọ́jú Oríyọmí Hamzat ti rí ojú yín ò rí. bí ìwà gbèjà Oríyọmí Hamzat o tó bá wá ṣe àwọn àṣìṣe kọ̀ọ̀kan tá a bá fẹ́ correct ẹ má jà wà too aggressive. ó díjọ́ tó ṣe nǹkan tó dáa tẹ́ ẹ gbé fídíò rẹ̀ wá, ẹ bá ti gbé fídíò rẹ̀ wá pé Oríyọmí Hamzat ti ṣe lé o ó dẹ̀ wá òkè o, ṣé rí ẹja mọ́ lẹ́mìí ìdáríjì fúnra wa. èmi ò sọ fún yín pé Oríyọmí Hamzat perfect, ṣùgbọ́n tó sọ ń bẹ̀ yẹn nínú fídíò yẹn fún ìyá yẹn ó lè ṣẹlẹ̀ sẹ́nibọ̀dì, èmi náà lè ṣe. ẹ mọ̀ wípé nǹkan tí ìyá yẹn ṣe ní agbára. ó ní ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin lọ́wọ́lọ́wọ́ báyìí ń rò ó pé báwo lọ́jọ́ alẹ́ àwọn ṣe máa rí nígbà tèmi wà gan fúnra mi rò. ẹ mọ̀ jà tanra wa jẹ, mo rò pé ìyàwó kan ò dáa. ṣé ẹ mọ̀ wípé àkóbá ni màmá yẹn ṣe fáwọn obìnrin tí wọ́n ti ń gbègbè ayé àlàáfíà pẹ̀lú ọkọ wọn. ẹ mọ̀ ni. ṣé ẹ mọ̀ wípé ìrìn àjò ọkọ kan ìyàwó kan màmá yẹn fẹ́ dàrú tí màmá yẹn bá lè fi ọkàn àti èrò sínú láti ìgbà èwe òun àtọkọ ẹ̀ tí wọ́n wá pé 70-80 tó wá lóun fẹ́ lè jáde ńlẹ̀. ẹ̀yin náà ẹ wò náà Oríyọmí Hamzat bá bínú jù bẹ́ẹ̀ lọ, kì í ṣe pé bàbá yìí bímọ síta, kì í ṣe pé ó fẹ́ yàwó síta. tó bá fẹ́ yàwó síta tó bímọ síta kí ló fẹ́ ṣẹlẹ̀? inú ilé yẹn ni ò ní káwọn ọmọ yẹn wá. bọ́lọ̀ ń bá bò láṣìírí kó kọ́lé fún wọn ta, bọ́lọ̀ ń bá bò yá àwọn ọmọ láṣìírí kó kọ́lé fún wọn ta, kò sí ní tó burú. àṣà Yorùbá ó fàyè gba ìyàwó tó ju ẹyọ kan sí méjì lọ, pàápàá jùlọ àṣà mùsùlùmí. ṣùgbọ́n ayé ti wá débi táyé ń dé, ẹ wá fẹ́ sọ di wàhálà, ẹ wá ní ká gbọ́ bá ṣe ń bá ìyá yẹn sọ̀rọ̀, ṣé tí ìyá yẹn ṣe dáa? ẹni tó bá wà ní àkóso tàbí abẹ́ irú nǹkan tí ó ṣẹlẹ̀ sí bàbá yìí, kódà kó jẹ́ kóòtù ni wọ́n gbé màmá yìí lọ, adájọ́ ó sọ kójóbìnrin ládájọ́ òun kò ní gbè lẹ́yìn ìyá yìí, yóò sọ ju tí Alhaji Oríyọmí Hamzat ti sọ lọ. torí ẹ ti rí i pé ẹ̀mí èṣù ti wọnú ìyá yìí, ó ti gbé ìyá yìí wọ̀. ẹ ló yẹ kán máa bẹ̀yà ni, ẹ mọ̀ rú ẹ̀bẹ̀ tí ẹ ti bẹ̀yà lẹ́yìn kó tó ti pẹ́ gbé sórí afẹ́fẹ́. ṣe bẹ́ẹ̀ mọ́ iṣẹ́ yìí, àwọn nǹkan kó ti lọ lẹ́yìn yóò ti lọ lẹ́yìn yóò ti lọ lẹ́yìn, wọ́n ti rí i pé ìyá yìí ti wà adamant, kò fẹ́ change kúrò ní nǹkan tí àwọn ń bá sọ ni wọ́n fi gbé wá sórí afẹ́fẹ́. ṣé gbogbo ẹ̀ náà Oríyọmí Hamzat fi máa ń bá wọn sọ̀rọ̀ tí ò dáa ni? ẹ̀ ń kọ̀ndẹ́mù iṣẹ́ Oríyọmí Hamzat ni. mò ń bọ̀ o, mò ń bọ̀. méjì ni mo fẹ́ pínṣẹ́ ètò yìí sí nítorí dátà àwọn èèyàn. ibi tá a bá dé òun náà látún ti padà bẹ̀rẹ̀ ní part 2. ẹ̀ ń kọ̀ndẹ́mù iṣẹ́ Oríyọmí Hamzat ni o, ẹ̀ dẹ̀ kórìíra ẹ̀. torí ẹni wọ́n sọ pé ẹ kórìíra ẹ̀, ẹ̀ kórìíra ẹ̀ o, ẹ wá ṣe correction ni. correction tẹ wá ṣe, ẹ ti fi apá wí, ẹ ti fẹnu wí, ẹ ti ní ká gbọ́ síbi ẹni content creator níyìn. mo ń padà bọ̀ lórí ètò yìí ní part 2. Ṣeun Agboola lórúkọ tèmi, ẹ máa bá mi bọ̀. Ojúgbà Master Channels lẹ ti ń wò wá.